ṣàkì ń ṣe bí ọ̀rá egungun ṣe bí ẹran wọ́n ní mọ̀mọ́ ti bẹ̀rẹ̀ empowerment mọ̀mọ́ rẹ̀ empowerment ṣe lórí Facebook orí TikTok ni mọ̀mọ́ tí ọlọ́run ẹ̀sà bíngò ó ṣe èrè gan-an ayé ṣá ó ṣe èrè gan-an ayé ẹ má dá wèrè ẹ̀ lóhùn ẹ má dá lóhùn àmọ́ nǹkan tó ń ṣe ó fẹ́ fi kérò jọ ni o mọ̀mọ́ ọlọ́run ẹ tún ti ṣàṣedànù lẹ́lẹ́ẹ̀kejì wọn kì í fi empowerment kérò jọ àwọn tó ń tọrọ bárà ló máa kórí péjì ó fẹ́ fi boost account ẹ̀ ni o àwọn atọrọ bárà ló máa kórí péjì yìí ẹ̀yin ṣe rí abínibí yàtọ̀ sí ability tó ti yẹ yín sìn but by metrics náà mama ẹrù dọ́kàsì lẹ ṣe máa ṣe gbẹ̀yìn náà gbẹ̀yìn lẹ sọ pé wọ́n lára yín no be you dey do wetin ọmọ inú yín ṣe ń sìn ẹ̀yin fi ewu òbò ẹ fi ń ṣe empowerment ọmọ inú yín ṣe pẹ̀lú ìrọ̀rùn ìgbà tí mọ̀mọ́ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ 100,000 ẹ̀mí màmá ti fẹ́ bọ́ lórí 100,000 kò ní jẹ́ ká sinmi kò ní jẹ́ ká sinmi lórí 100,000 yẹn bẹ́yẹn ẹ̀mí àti fẹ́ bọ́ lórí 100,000 tó fẹ́ múlẹ̀ yẹn dọ̀kásì dé iṣẹ́ empowerment 1 million gbà kìsì ni ọjọ́ tó mú Joko Sneh amẹ̀bọ lo more than 3 days láti fi gba 1 million láti fi gba donation 1 million ṣẹ́fẹ́ ṣe máa sọ pé àwọn fífún èèyàn náà kò tí ẹ̀ ní ìkéyàn máa bá wọn jà because they don't have life there is nothing ṣẹlẹ̀ mọ́ kó tó ṣẹlẹ̀ tí mọ̀mọ́ fi lọ́ọ́ ṣe empowerment àtọ́jọ́ tí ojú abẹ́ àtẹ̀gbọ́n ẹ̀ tó ti ta sí mọ̀mọ́ pé mọ̀mọ́ kì í ṣe pé kó máa sọ pé ó gba mọ́gẹ́jì ní kíní kó achievement ẹ jáde tójú abẹ́ ti fi ń rẹ́ mọ̀mọ́ lójú pé òun nǹkan tóun ń ṣe nì ó pé ìwọ́dẹ̀ rèé kí lórí ṣe wípé this is how I've been able to use my platform to help different people ojú abẹ́'s platform is a very very good platform yàtọ̀ sí rádaràdà tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ìkò tí ẹ̀ yé mi she has one of the best platforms using it to help people raise money bọ́ mọ̀mọ́ àwọn tó ti pẹ́ nu ayé àwọn tó ti pẹ́ nu fracas kò sí nǹkan ẹyọ kan pàtó tó sì sọ pé òun tọ́ka sí kò sí nǹkan ẹyọ kan pàtó tí ìyá yín lè sọ pé nǹkan tí mo tọ́ka sí nìyí o nǹkan tí mò ń ṣe nìyí o nǹkan tí kò sí rádaràdà tó ń ṣe bí ọbẹ̀ ọlọ́kà náà ló ń ṣe látijọ́ ta ti mọ̀ nísìnyí ó ti wá rí pé ó ti rí wọ́n náà kìíní ni ó ń learn the hard way lórí TikTok ni ó ń wo gbogbo metrics ẹ̀ rí pé ó lọ attack ojú abẹ́ ó ń lo the same strategy tó lò lórí Facebook ó rò bí ó máa work lórí TikTok ó lọ ń drag ojú abẹ́ bóyá àwọn fans ẹ̀ máa wá sọ́dọ̀ ọ̀hún àwọn yẹn ò ti ẹ̀ràn mọ̀mọ́ wọn ti gbọ́rọ̀ yín kó tó di pé ẹ dórí TikTok gbogbo èèyàn ló mọ̀ pé àjàrà bùkà nìyí náà ó kọ́kọ́ lọ attack ojú abẹ́ style ni o style ni o so that àwọn fans ẹ̀ àbáwọn top gifter àwọn máa rọ́ wá sọ́dọ̀ àwọn yẹn ò tiẹ̀ lọ àwọn yẹn ra tẹ̀ pa síbẹ̀ nísìnyí wá bẹ̀rẹ̀ empowerment mọ̀mọ́ àwọn ẹ̀wò àwọn bambiala àwọn bandits bíi tiyín ló máa kún orí péèjì yín àwọn bandits bíi tiyín ló máa kún orí péèjì àwọn tọrọ jẹtẹ tí wàá ba TikTok ẹ ti ba account yín jẹ́ bẹ́yẹn torí TikTok àwọn alágbe ló pọ̀ jù àwọn alágbe ò sí London Bridge mọ́ orí TikTok náà wá wọ́n máa ba account yín jẹ́ pẹ̀lú please ma help me with please ma help me with nǹkan tí ò tiẹ̀ rẹ̀ kò súnmọ́ súra yín tó bá mọ̀ pé ó fẹ́ ṣe empowerment jẹ́ káwọn tó mọ̀ ọ́ ṣe jẹ́ kan ṣe má fọ́ sí ara irú èmi báyìí mi ìmọ̀ bọ́ ṣe ń ṣe empowerment I don't know anything about empowerment but tí bá mọ̀ pé ó fẹ́ fún yàn lówó àkáǹtì dọ̀kásì wà ń bẹ̀ empowerment account ẹ̀ màá kàn fi sí ni anytime any day ó kàn máa gbé wá pé à ń fẹ́ràn èèyàn báyìí lọ́wọ́ o ìgbà kan àwo kan màá kàn fi sí ni mo mójú mi kúrò ń bẹ́ ni bọ̀kẹ́ wá sọ pé mo fẹ́ dá empowerment sílẹ̀ torí pé mo fẹ́ pẹ́pẹ́ èèyàn kan mọ́mọ́ ẹ máa tẹ́ bọ̀ ń bẹ́ ni ẹ lọ bèrè lọ́wọ́ Mèsòrò ṣé Mèsòrò ò ní empowerment kí ló gbẹ̀yìn ayé ẹ̀ máa wọ́n ti fẹ́ empowerment dóko tán empowerment náà fi ní bojú tó fi náà dóko olóko kí ló gbẹ̀yìn empowerment lọ́dọ̀ tèmi mọ́mọ́ it's not your calling torí bẹ́ẹ̀ ṣe wà yẹn ṣe lè fúnyàn lẹ́ran láyé kẹ́ẹ̀dẹ̀ jókòó ẹ̀ lẹ́ṣà ẹ̀yìn ṣe lè fúnyàn lẹ́ran kẹ́ẹ̀ jókòó ẹ̀ lẹ́ gbogbo àwọn tẹ bá fún lówó yẹn lẹ́ran máa wá ará ọ̀bọ̀ ìṣẹ̀bẹ́ mi mo ṣáà fún ẹ lọ́wọ́
ṣe bẹ́ẹ̀ mi mo ṣáà fún wọn lówó bẹ́ẹ̀ mo máa ṣe máa rọ̀bù ẹ̀ lórí wọn lé wọn lójú ni ẹ̀yin tá a mọ̀ lánàá kó tó dé ni mọ̀mọ́ náà mafia mọ̀mọ́ náà nuisance ẹ̀yin bá wò ẹ jẹ́ agbọ́n nǹkan tí aṣọ́wó plug yìí sọ ẹ kúkú mọ̀ pọ̀kọ̀ ìyá yín ni ó ní ẹ̀sà bandit clock it ṣé mọ̀mọ́ mọ̀ nǹkan tó ń jẹ́ clock it ṣá ọlọ́run ẹ̀yin lè máa pàyà ẹ̀ wọ́n ní mọ̀mọ́ clock it kẹ́ clock ẹ̀ wọ́n ní you are a Dorcas wannabe ọlọ́run ògo tí ò ṣe é fọwọ́ bò ṣebí mọ̀mọ́ máa ń sọ pé òun gbanú ayé tí Dorcas máa ń fi 1 million naira ṣe empowerment for one person ó yẹ kí mọ̀mọ́ lè bẹ̀rẹ̀ empowerment pẹ̀lú 5 million naira náà wọ́n sọ pé kò ní nǹkan kan ó ń tọrọ ní mọ̀mọ́ 100,000 lè máa fi bẹ̀rẹ̀ empowerment tẹ́ bá ti rí pé wọ́n ní mò ń sọ pé every fight this woman is fighting Dorcas wọ́n ní it's because she want to be like Dorcas ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ẹ rí ogun tó gbé ti ọmọ yẹn ni tó ní wọ́n ń tọrọ báwo ló ṣe máa ń kọ wọ́n ní àwọn àlùmájìrì group wọ́n ń tọrọ ní wọn ò ní nǹkan kan nísìnyí báyìí empowerment táwọn àlùmájìrì ṣe ni mọ̀mọ́ náà ṣe o torí pé ó rò pé ọmọ yẹn ń ṣe empowerment torí ẹ̀ náà ṣe ń fún lówó mọ̀mọ́ náà fẹ́ bẹ̀rẹ̀ empowerment bóyá wọ́n máa fún lówó mọ̀mọ́ káwá fún yín lówó kẹ́ máa sọ pé ṣe é ti rí káyà máa lu ṣàwòrán ìdẹ́lé wa lórí ṣe é ti rí ìyá yín mélòó ló ní irú ẹ̀ ṣe nílé sílẹ̀ òyìnbó tí ẹ̀ sọ kí níyẹn mọ́ wọ́n ti gbà lẹ́nu they have useless that for you ó máa jọ bẹ̀rẹ̀ tó ń jábẹ́ àyà they have useless that for you mọ̀mọ́ ẹ̀sà bandit ẹ kú òṣè ẹ kú orí ibú nǹkan tí ọmọ inú yín ṣe pẹ̀lú ìrọ̀rùn òun lè máa struggle ṣe yìí pẹ̀lú gbogbo owó gbogbo ayé àwọn èèyàn tẹ́ ti bàjẹ́ pẹ̀lú gbogbo bá ṣe sanwó fún yín kẹ́ ẹ bá yé àwọn èèyàn jẹ́ 100,000 lẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ empowerment 100,000 ẹ̀yin lẹ wá máa jókòó tẹ́ máa sọ pé ẹ fẹ́ bú Àbíkẹ́ mọye tó fà Àbíkẹ́ fún empowerment Àbíkẹ́ ṣé ò ní lọ ṣe empowerment fún mọ̀mọ́ báyìí Àbíkẹ́ máa bọ́ yín mọ̀mọ́ ṣé ò ní lọ ṣe empowerment fún mọ̀mọ́ yín báyìí ẹ̀yin lẹ́dẹ̀ jókòó tẹ́ ń bú Alábìkẹ́ jàre ó ga wọ́n ní kẹ́ clock ẹ̀ Dorcas wannabe bẹ́ẹ̀ ni gbogbo wọn ni no Dorcas no show wọ́n ní gbogbo ẹyẹ yín ló fẹ́ ṣe bí ọ̀kìn we cannot wait for the sub story of those collecting your empowerment mọ̀mọ́ àti groom wọn dáadáa ṣe mọ̀ nǹkan tó ṣe mọ̀mọ́ tó fẹ́ gba donation mọ̀mọ́ donation ẹ̀sà donation mọ̀mọ́ fẹ́ gba donation mọ̀mọ́ ló fẹ́ wá já empowerment Dorcas gbà báyìí o àdèmọ̀ ẹ̀jẹ̀ sọ kí ẹ wò mọ̀mọ́ kò tí ẹ̀ ní ìdíkẹ́ lọ́jọ́ èmi ni máa bá ṣẹ̀yìn jẹ because let me tell you something tó bá dá owó fún yín pé ẹ fi ṣe empowerment gold àbí pàǹdà lẹ́ máa fi kó jọ whatever it is tẹ́ ẹ̀ kó jọ yẹn tẹ́wọ́n máa fi oppress àwọn yẹn empowerment is not in your style you are not a person you are not a people's person no ẹ̀yin tẹ́ ń wá bẹ́ẹ̀ ṣe fẹ́ tìyàn ṣubú ṣé ẹ̀yin lè jáde pé ẹ fẹ́ ṣèyàn ní lóore ọlọ́mọ ayẹ kéèyàn gbòòrè èèyàn tó bá gba oore lọ́wọ́ yín nǹkan tẹ́ máa fẹ̀mí ẹni yẹn tẹ́ máa ojoojúmọ́ ayé lẹ́ máa jí pé ṣo mọ̀ pé mi mo fún ẹ ní 100,000 ṣo mọ̀ pé mi mo bẹ́ẹ̀ ṣe máa bójú ẹni yẹn jẹ́ nìyẹn gbogbo iṣẹ́ ẹdí tòrutòru lẹ́ máa rán ẹ̀yin kẹ̀ ẹ̀yin bá wò mọ̀mọ́ tá a mọ̀ dáadáa sẹ́yìn number 1 ẹ̀ tẹ̀ lè kówó lẹ́nà ẹ̀ lè kówó díṣẹ́ ẹ̀yin tọ́mọ yẹn ṣe advert lọ́dọ̀ yín tíbi lẹ́yìn ṣe advert lọ́dọ̀ yín tẹ́ ń parọ́ fún apó lọ ń pààyàn ẹ̀dẹ̀ ń gbowó advert ẹ̀ gba 15 million ẹ̀sà nuisance ìwọ ló wọ́n wẹ̀bà mọ́mọ́ ó ti late this is not the time to redeem anything it's already too late kò sí nǹkan kan tẹ́ ẹ lè rí ṣe mọ́ sìn gbogbo nǹkan tó fẹ́ ṣe ń sìn yẹn tó fẹ́ jalè ni ó lè TikTok bí ọ̀kan ti jẹ́ ó lè dìmọ́ta ó lè empowerment níyà yín ẹ fẹ́ lọ jà àwọn èèyàn ló lé ní ẹ̀ ń wá àwọn sponsor tó máa kówó fún yín tẹ́ ẹ̀ ní kó lẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá ti sọ pé ẹ fẹ́ ṣe nǹkan pẹ̀lú gbogbo owó tẹ́ sọ pé ta ló ní lórí òyìnbó ẹ ní owó ju ẹ̀yin kọ́ lẹ kó 10 pounds tàbí 20 pounds jáde ní tẹ́ kó 5 pounds jáde ẹ̀yin kọ́ lẹ kó àwọn owó yẹn jáde níjọ́ tẹ́ sọ pé owó ni ẹ lówó kí lẹ wá sponsor fún kí lẹ wá sponsor fún ìdí àkójẹ́ pé fẹ́fẹ́ àwọn èèyàn eléyàn build page yín
àfi kó jẹ́ pé ẹ tún fẹ́ wá lu àwọn èèyàn jìbìtì torí jìbìtì wà nú ẹ̀jẹ̀ yín ìgbà tí kọ́ńtẹ́ǹtì ò lọ mọ́ tí Dorkas ò fún yín kọ́ńtẹ́ǹtì mọ́ tó fi gbogbo yín sílẹ̀ ebi tí ń pa yín sí yẹn tí wọ́n wọ ọgbọ́n tẹ́ máa lò tẹ́ máa gbá àwọn èèyàn kó jọ mọ́mọ́ ẹ tún sọ ẹ ti lulẹ̀ lórí eléyìí ẹ tún ti lulẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì. Wọ́n ní so you Esther Obayeje also love to do empowerment as Esther Millie why not start from 1 million níbo ló ti fẹ́ owó ti kú wàsó níbo ló rí pé gbogbo wọn ló ti jápa ní ìbílẹ̀ tó ń gbé advert gbogbo wọn jápa ní owó ti kú wàsó mọ̀mọ́ tó ń ṣe drop shipping ibo ló ti fẹ́ rí 100,000 yẹn gan kò lè fún yàn lẹ́ran kó jókòó ẹ̀ lẹ́láìláì ó ní nǹkan tó bá dé ó ní ó tún fẹ́ fi já jìbìtì ni ó fẹ́ fi rán wọn níṣẹ́ ẹdẹ tòrutòru ni mọ̀mọ́ á fún ẹ ní owó kì í ṣe mọ̀mọ́ á fún ẹ ní owó ẹ̀mí ò ti nífẹ̀ẹ́ bọ́ sí. Ó ní who your 100k help unbelievable na here we go dey because ẹ máa gbéra yín ṣépè last ní bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí mọ̀mọ́ ń ṣe another ẹ̀wò is already a failed project failure on arrival ni. Ó ní kẹ́ ẹ gbà forí ibi tí Táyé ti yàn Kẹ́hìndé ò yàn bẹ́ẹ̀ èèyàn kan péré ni empowerment jẹ́ lọ́wọ́ lórí social media Dorkas Adéyínká empowerment ni kò pé méjì. She dey deliver we dey see the delivery like this no be mọ̀mọ́ fẹ́ fi wá kọ́ bọ́dì kán wá dáwó fún olè kó wá fowó yẹn kó wá kó gbogbo ẹ̀ kó lọ́ fi ẹ̀wò ṣẹ́ nílé sílò mo ti ra lé kẹfà sílò òyìnbó sí nǹkan tó wọ́n máa sọ nìyẹn kò ní kó lẹ̀ kò lè fi jíṣẹ́ kán wá dáwó fún pé àwọn ṣe empowerment ẹ má dá lóhùn olè ní oníjìbìtì ni nǹkan tó ń bú àwọn èèyàn pé wọ́n ṣe òun náà kọ́ lóhùn náà ti bẹ̀rẹ̀ sí ń ṣe ń sìn nǹkan tó ń drag àwọn èèyàn pé nǹkan tẹ́ ń ṣe leléyìí alùmájírì ni yín òun kọ́ ni mọ̀mọ́ ń ṣe ń sìn ìgbà tó tẹ̀ tún máa ṣe ó tún ṣe in a very very 100,000 ẹjọ́ kí ni 100,000 fẹ́ ká ni mọ̀mọ́ bẹ̀rẹ̀ empowerment pẹ̀lú adúrú years of bully lórí social mọ̀mọ́ ojú òtì yìí ẹni tíjọ́ ọjọ́ tó ń pín ẹ̀sìn lé 100,000 lẹ fi bẹ̀rẹ̀ ẹgbọ́n náà mo tẹ̀ tún gbọ́ pé wọ́n sọ pé ẹ̀ ń wá àdírẹ́sì kí lorúkọ ọmọdé big fish èèyàn tó ń wá tó ń wáyàn èèyàn tó ń bọ́ tó ń bájá mọ̀mọ́ Nigerian government náà wá àdírẹ́sì yín o tó bá ṣọ́ọ̀fù yín ẹ̀yin ẹ lọ Naija mọ̀mọ́ Esther bandit ẹ̀yin ẹ lọ Naija tó bá ṣọ́ọ̀fù yín tó bá ní fún yín ní ilé tẹ̀ ń wá tẹ̀ fẹ́ kọ́ yẹn gọ́ọ̀mẹ̀ntì máa fún yín sílé ní Kújì ẹ̀yin àgbà játijàti ẹ̀yin náà wáyàn wọ́n níbẹ̀ ṣe dẹ àwọn tọ́ọ̀gì nìyẹn kọ́ lọ yọ eyín Yahya Gambari ẹ tó wá fẹ́ dẹ àwọn tọ́ọ̀gì tí nǹkan kan bá ṣe Bùsáyọ̀ mọ̀mọ́ ẹ ní láìkí ara yín tí nǹkan kan bá ṣe ọmọ ọlọ́mọ ṣe mọ̀ pé ó ti kọ́kọ́ wá síta ń sìn ó ti wá fẹjọ́ sùn pé ẹ ti ń wá àdírẹ́sì òun ẹ ń wá àdírẹ́sì òun tí nǹkan kan bá ṣe ọmọ ọlọ́mọ ọrùn yín náà máa fi kọ́ ẹ̀mí ṣe àwọn ọmọ yín tó ń yọ lọ́dọ́kọ̀ yẹn wọ́n máa mú wọn sílẹ̀ báyìí wọ́n máa bẹ́ orí wọn fún àwọn bandits máa bẹ́ orí wọn kiri ẹ̀yin àgbà játijàti ìbẹ́ sọ pé búmi ń bú ọ ni nísìnyí ẹ ti ń fọwọ́ kékeré gbá ńlá àgbàyà ni yín náà. You want us to respect you. We will respect you if you respect yourself. Tẹ́ ẹ̀ bá gbéyàn ṣubú, tẹ́ ẹ̀ bá gbéyàn wálẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe empowerment, tẹ́ ẹ̀ ń wá àdírẹ́sì ọmọ ọlọ́mọ. Ẹ̀yin ò lè sọ pé ẹ tún fẹ́ ṣe empowerment. Báwo ni méjèèjì ṣe papọ̀? Tó bá sọ pé òun ṣe empowerment, you are a good soul, you are a sweet soul, you are an incredible person. You care about the people. Kì í ṣe pé òun á wá àdírẹ́sì ọmọ ọlọ́mọ, ó fẹ́ lọ pa, ó fẹ́ lọ ṣe léṣe. So tó bá ṣe ọmọ yẹn léṣe ń sìn báyìí. Kí lẹ fẹ́ gbà sí ẹ̀yin náà lẹ tún máa fún ní empowerment pé kó fi tọ́jú ara ẹ̀ mọ̀mọ́ ṣe ti rí pé empowerment is already dead on arrival Esther failure ẹ tún ti ṣe léyìí láṣetì is another dead on arrival ní torí ìkà níyín ìkà lọ́mọ ejò níyín àkùkọ gàgàrà níyín tí ò fẹ́ kí mi ò ga tẹ́ bá ti ṣe ọmọ ọlọ́mọ léṣe ìwé ẹni máa jáde pé kán wá dáwó fún àbí ẹ̀yin ìkà rádaràdà jágàjàgà. What is your problem? Kí ni ìṣòro yín gangan ẹ sọ fún mi? Kí ni ìṣòro yín? You are just a person tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ̀yin nìkan lè fẹ́ kán mọ̀
ẹ bójú abẹ́ jà, ẹ bá gbogbo wọn jà, ẹ bá Dorcas jà lórí Facebook, ẹ lọ bójú abẹ́ jà lórí TikTok, ẹ ṣáà ń jà kiri ni. Ìyìn lẹ wá jẹ nísìnyí báyìí ara yín ti wá balẹ̀ ẹ wá rò pé nǹkan tẹ fẹ́ fi cover up mọ̀mọ́ ṣé àmọ́ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ cover anything up ẹ fẹ́ wá lu jìbìtì ni ẹ kàn ń pe Lizzy lólè mọ̀mọ́ gan olè ní mọ̀mọ́ olè ní ṣólówó kan tó fẹ́ kó lẹ̀ ó kówó lẹ̀ lánàá àbò kówó lẹ̀ ń jẹta ṣólówó kan tó fẹ́ kó lẹ̀ ní ẹ dá mi lóhùn àwọn tó wà lọ́ndà ẹ̀ gan tó sì ń tọrọ jẹ sórí owó fún un mọ̀mọ́ ẹ má wọrí ibi bá ẹ wò èmi yá fẹ́ ẹ bọ́.